ẹ̀yinjú Olódùmarè ni wọ́n jẹ́ o. Prophetess Ọláìdé o. ẹ̀yinjú Olódùmarè ni wọ́n jẹ́ o. ẹni tó bá sọ Olódùmarè tọkàntọkàn. ẹ̀yinjú Olódùmarè ni wọ́n jẹ́ o. ọmọ Ọlọ́run ọ̀gá ògo ni wọ́n jẹ́ o. Prophetess Ọláìdé o. ọmọ Ọlọ́run ọ̀gá ògo ni wọ́n jẹ́ o. ẹni tó bá ń sọ Olódùmarè tọkàntọkàn. ẹ̀yinjú Olódùmarè ni wọ́n jẹ́ o. Èkó lọ́dọ̀ òkun lọ́sà àwọn ọlọ́lọ́hún fún. Èkó lọ́dọ̀ òkun lọ́sà o àwọn ọlọ́lọ́hún fún. Òkun ò ṣe é gbé lọ síbi kan. Ọ̀sà ò ṣe é gbé lọ síbi kan o. Èkó lọ́dọ̀ òkun lọ́sà àwọn ọlọ́lọ́hún fún. Èkó lọ́dọ̀ òkun lọ́sà àwọn ọlọ́lọ́hún fún. Àmọ̀kẹ́ Èkó lọ́dọ̀ òkun lọ́sà o àwọn ọlọ́lọ́hún fún. Òkun ò ṣe é gbé lọ síbi kan. Ọ̀sà ò ṣe é gbé lọ síbi kan o. Èkó lọ́dọ̀ òkun lọ́sà àwọn ọlọ́lọ́hún fún. Ìbà lọ́dọ̀ Elédùmarè ọba bẹ̀bẹ̀ síbẹ̀ kí gbogbo ẹ̀ ó tó mọ̀ bẹ́ẹ̀. Àmọ̀kẹ́ o. Ìbà lọ́dọ̀ Elédùmarè dáadáa tìrìdá tó dá gbogbo ayé. Ìbà lọ́dọ̀ Elédùmarè òdìní tó ní gbogbo orí ọ̀run pátápátá korogodo. Ṣé bọ́lọ́run ọ̀sọ́fà ni mò ń kí o. Ọlọ́run ọba tó dá Prophetess Ọláìdé Àmọ̀kẹ́ ẹ̀sìn lókun tójú ẹ̀sìn rọ́dún. Ó bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ní ìkáyé. Ọlọ́run ọba gboyè tó dá yín sí tó jẹ́ ẹ̀wà láyé tó jẹ́ ẹ̀wà láyé tójú yín tún rọ́dún èyí nínú àlàáfíà ta ikú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. Prophetess Le Superior Mother Celestia ìyá àgbàlá ìlú California sani òun ké sí. Prophetess Ọláìdé Àmọ̀kẹ́ ẹ̀sìn lókun mọ́ ń gbọ́ wíníwíní lẹ́nu mi. Prophetess Ọláìdé Àmọ̀kẹ́ ẹ̀sìn lókun onísọ̀jọ́ bìrò ní ẹ̀gbọ́n ọdún. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́sẹ̀ lọ́lá Ọlọ́run wọn bá. Ire gbogbo tí ń bẹ láríwá, ire gbogbo tí ń bẹ ní gúúsù, ire gbogbo tí ń bẹ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ilé yín ní ibùdó wọn láṣẹ Elédùmarè. Ìyá mi ọmọ ọlọ́jọ́ bí mo ní ẹ̀mọ́ dá gọ́jọ̀gọ́jọ̀ àbùkù oníkànyán ọlọ́ọ̀bù níjẹ́ ẹ̀kanjú kú. Iṣẹ́ ìránṣẹ́ yóò nídìí ìbàjẹ́ mọ́ yín lọ́wọ́ láṣẹ Elédùmarè. Wòlíì Olódùmarè tòwó tọ́ abiyamọ tòwó tọ́ tún ní ìyá rere. Aya rere tún ní ṣe lọ́dọ̀dẹ̀ ọkọ. Ìyá wa nínú Olúwa ránṣẹ́ Olúwa ẹ̀gbọ́n rere ni. Àwòkọ́ṣe rere túlẹ̀ tún jẹ́ láwùjọ. Prophetess Ọláìdé Àmọ̀kẹ́ ẹ̀sìn lókun wọ́n ń gbọ́ wìrìwìrì lẹ́nu mi. Ọkọ rẹ àtàbúrò rẹ ló rán mi wá bí. Aya Sanyolu Adéníyì. Ẹ̀gbọ́n Àlímọ́tù Sàdé ẹ̀sìn lókun Abíọ́dún. Ẹ̀gbọ́n Aláàjì Sẹ́bí wọn gbọ́ bí mo ṣe fẹ́ mọ́ kó kí àwọn bàbá tó yọ olómọ gẹ́gẹ́. Ẹ̀gbọ́n Alájà Sànọ́tù ti sọjọ́ bìrò ni mo wá kí. Ẹ̀gbọ́n Alájì Kẹ́rìm ó yá mo ní o tẹ́tí bẹ́lẹ̀ jẹ́ kó mọ́ gbóhùn ẹnu mi àṣà kẹ́tì dé ọmọ adájọ́ owó rẹ mọ́. Ẹ̀gbọ́n Alájì Túndé ẹ̀gbọ́n bàbá Mọ́ráyọ̀ jáde lé àwọn bàbá tóbi yín lọ́mọ gangan bí ọmọ tòwó tọ́. Ìyá mi Ọláìdé Àmọ̀kẹ́ ẹ̀sìn lókun ẹ mọ́mọ́ bínú pé mo pè yín lórúkọ. Ẹ mọ́mọ́ bínú pé mo bá yín láyé pé mo tún pè yín lórúkọ. Orúkọ là á pọ̀ baládé. Orúkọ là á pè lóyè lóyè. Ìkànnì kọ́ nínú àwọn wòlíì Olódùmarè tí gbóhùn Olúwa ti ń ṣètò Olúwa sani mò ń ké sí. Prophetess Ọláìdé ó yá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó mọ́ gbóhùn ẹnu mi àṣà kẹ́tì dé ọmọ adájú owó rẹ mọ́. Mo fẹ́ mọ̀ pẹ̀sàrẹ́ lé àwọn bàbá tó bí yín lọ́mọ
ọmọ gẹ́gẹ́ òjíṣẹ́ Elédùmarè tòótọ́. Iṣẹ́ ìránṣẹ́ yóò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ láti Elédùà ọba ẹni ṣíṣe lọ́lá lọ́wọ́ ọba. O gbogbo tí ń pa yín lẹ́rìn ò ní pa yín lẹ́kún láti Elédùmarè. Gbogbo ológun wá nídìí tí yín láti Elédùmarè ọba. Ìyá mi Àmọ̀kẹ́ jáde lé àwọn bàbá tó bí olómọ gangan. Ọmọ ẹ̀sìn lókun jáde lé àwọn bàbá rẹ̀. Aya Sànyólú jáde lé àwọn bàbá tó bí olómọ gangan. Ìyá Débọ́lá o, ìyá Bíọ́dún jámọ̀ bọ̀ lé àwọn bàbá rẹ̀. Ìyá Adétọ́lá jáde lé àwọn bàbá tó bí olómọ gan. Ìyá Ràsídì ó yàwó mọ́ lé àwọn bàbá rẹ̀. Ìyá Rídíwánù mọ́ lé àwọn bàbá tó bí olómọ jáde bẹ́ẹ̀. Ìyá tó ṣèyá fún Ọlọ́ládé Olúwadámilọ́lá ìyá Adéọlá. Ìyá Olúwapọ̀ jáde ní àwọn bàbá tó bí olómọ gangan. Àmọ̀kẹ́ ọmọọba ẹ̀sìn lókun mọ́ ń gbọ́. Ọmọ Fátímọ̀ Bíntù aya Aláàjì Adédèjì Súwẹ́là ẹ̀sìn lókun mọ́ ń gbọ́. Àmọ̀kẹ́ ò ṣe bọ́ èkó àkété ní sẹ́lẹ̀ bàbá rẹ̀ ní ọmọ arómisá. Ọmọ arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ni wọ́n kó kí àwọn bàbá tó bí olómọ gangan. Ilé ọmọ ọba pamúpamù, ọmọ ọba jìgìjìgì, ọmọ àtú ọmọ ajídàgbà bí ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n kó kí àwọn bàbá tó bí olómọ gangan wọn kẹ́ wọ́n gbọ́. Ọmọ ọba lónìí yín ẹ̀yin lọ́lọ́ba lé àwọn bàbá tó bí olómọ gangan. Ilé ọmọ bàbá onírùngbọ̀n ṣewúrẹ́ lé àwọn bàbá tó bí olómọ gangan. Ilé ọmọ ọba lùwọ̀n. Ọmọ àṣẹrù bọ́bá lówó mẹ́sì lókun ilé ọmọ okùn wọ́là. Ilé ọmọ abọ́jú bọ́bá lówó sálùjọ ọmọ okùn wọ́là. Ilé ọmọ oníyàn pupa ọmọ ọlẹ́bẹ̀ pupa ni wọ́n kó kí àwọn bàbá tó bí olómọ gangan. Ṣébẹ́ pa àkété ìlú ọgbọ́n níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ àwọn kẹ́mọ́ gbọ́. Ilé ọmọ arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ọmọ èkó àkété ìlú ọgbọ́n. Ẹni tó bá dẹ̀lú Èkó bí òun bá gbọ́. Ẹni tóun mo ní bó lọ sínú òyìnbó kò lè gbọ́ mọ́ lé bàbá tó bí olómọ gangan. Àmọ̀kẹ́ onílé bàbá rẹ̀ iwájú rẹ̀ omilẹ̀gbẹ́ ní bẹ́ẹ̀ lé bàbá tó bí olómọ gangan. Àmọ̀kẹ́ mọ̀ gbọ́. Ẹ̀yìn rẹ̀ ṣe bómi lẹ́gbẹ́ ní bẹ́ẹ̀ lé àwọn bàbá tó bí olómọ gangan. Ọ̀tún rí omi lẹ́gbẹ́ ní bẹ́ẹ̀ lé bàbá tó bí olómọ. Òsì rí omi lẹ́gbẹ́ ní bẹ́ẹ̀ lé àwọn bàbá tó bí olómọ. Ọmọ Èkó ìlú Ẹ̀yọ̀. Ọmọ asòkúndowó ọmọ asọ̀sàdìyọ̀ ni wọ́n ń kí oríkì àwọn bàbá tó bí olómọ gangan. Ọmọ ẹ̀sìn lókun wọ́n ń gbọ́. Ilé ọmọ ológun kù tẹ̀lé àsàdógún ni wọ́n kó kí àwọn bàbá tó bí olómọ gan. Ilé ọmọ òòsà ní ẹsẹ̀ wọ́sẹ̀ kú tẹ̀rẹ̀. Àmọ̀kẹ́ òkú òòsà ní gbòbí kú tẹ̀rẹ̀ ní gbòdìdì orí lọ́wọ́ ẹni ilé àwọn bàbá tó bí olómọ gangan. Ilé ọmọ àrílédòpó lé ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ gangan. Àmọ̀kẹ́ ilé ọmọ ológun kú tẹ̀rẹ̀ àsàlógún sá ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ ilé ọmọ àtùgbà kú ganan. Ọmọ àtùpà tíjó ní lọ́wọ́ táwọn ẹni tíjó lọ́wọ́ tún ṣe láwọn bàbá rẹ̀. Ilé ọmọ afíjú ọjà wọn rìn gbẹ̀ndẹ̀kẹ́. Ọmọ afíjú ọjà wọn rìn gbẹ̀ndẹ̀kẹ́. Ọbú ọjà wọn pàṣẹ ọ̀ṣọ́ lé bàbá tó bí olómọ. Ọbú sí ọṣọ́ lórí ẹrù wọn afíjú wọlé ní àwọn bàbá rẹ̀ tó bí olómọ gangan. Ọmọ Òṣùpá lé téńté Òṣùpá lé téńté Òṣùpá lé rẹ̀kẹ̀tẹ̀ lẹ́wọ̀n bàbá rẹ̀ gangan. Àmọ̀kẹ́ mọ̀ ń gbọ́. Òṣùpá lé sójú sọmọ àbínú ẹnu sọ pé kò lè dáadáa. Àníṣe yọ̀rẹ̀ sọmọ lọ́rẹ̀ ètún ṣe ni. Ọmọ aró dẹ́dẹ́ mọ̀já ni wọ́n kó kí àwọn bàbá tó bí olómọ. Ìyá mi Àmọ̀kẹ́ ní ọmọ alágbálúgbú bàbomi bàbomi bàbomi. Ẹ̀lẹ́ ọmọ alágbálúgbú bàbodò kódò. Afẹ́fẹ́ tó nípọn bẹ́ẹ̀ ni bèbè òkúta yín. Fàájì tó nípọn bẹ́ẹ̀ ni bèbè ọ̀sálẹ̀ bàbá tó bí yín lọ́mọ gẹ́gẹ́ lé ọmọ ológun kú tẹ̀rẹ̀ àṣà lóògùn. Èkó Adélé Tágèrè ti sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ́lé bàbá tó bí olómọ. Ọmọ mi níwájú ọmọ mi lẹ́yìn sáni wọn kò kí àwọn bàbá tó bí olómọ gangan. Èmi ò mọ ọmọ rẹ̀ yàn tí ó bómi sọ̀tá o. Àmọ̀kẹ́ òun ò mọ ọmọ rẹ̀ yàn tó lè bómi sọ̀tá
àmọ́ kẹ́sẹ̀ bómi làbùwẹ̀ omi làbùmú lárúgbó tí màá dé sí ó yẹ mọ́ yọnu sálámọ̀ kí àyà sàn yorù ti sọ̀dọ̀ òbí lónìí àmọ́ kẹ́lẹ́ ò máa gbọ́ sáásá mọ́ sọ máa gbọ́ yàyà mọ́ wọ̀ ya ọmọ aró dẹ́dẹ́ ọmọ aró dẹ́dẹ́ ọmọ aró dẹ́dẹ́ bí òkú ni wọ́n kó kí àwọn bàbá tó bí olóòmọ gangan ló máa fi gbogbo ọjọ́ dára bí ègbin èmi ò mọ̀ ọmọ rẹ̀yàn tó yàn lẹ́lẹ́ bàbá tó bí olóòmọ gbogbo wọn ni akíkanjú gbogbo wọn ni wọ́n jára mọ́sẹ́ lé àwọn bàbá rẹ̀ gangan lé ọmọ àrí Joseph ọba àmọ́ kẹ́lẹ́ ọmọ àríjó ọmọ àríjó ṣe bí ọba ni wọ́n kò kí àwọn bàbá tó bí olóòmọ gangan àmọ́ kẹ́lẹ́ ọmọ Kúdẹ̀tì ọmọ àbàtì àlàpàdé ọmọ arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìyá mi àmọ́ kẹ́bẹ́ tí wàá sọjọ́ bí lónìí kó mọ níjà ṣe mọ́ lọ́lá ọlọ́wọ́ ọba Prophetess Ọláìdé Àmọ̀kẹ́ lókun mọ́ gbọ́dọ̀dún láàárín orógbó wọ́n pọ́dọ̀ dídé ká mọ̀ ṣe rọ́bù lórí àtẹ ẹni sọ́kún mọ́ wa lójú láṣẹ lẹ́dùnmarè ọba kò ní kẹ́ẹ̀dàgbà lágbọ́rọ̀ lọ́hùn ọba ikú nípa yín kékeré ẹni fọwọ́ yín gbọ́mọ̀ ṣe láṣẹ lẹ́dùnmarè ọba kẹ́ẹ̀gbẹ́ láyé ojú yóò ní ríbi láṣẹ lẹ́dùnmarè ẹni rògbà kó bá dábàá lọ́lá ọlọ́hùn ọba iṣẹ́ ìrànṣẹ́ yóò nídìí ìbàjẹ́ mọ́ ní lọ́wọ́ ẹni fi pàtó burúkú láṣẹ lẹ́dùnmarè ọba kẹ́ẹ̀gbọ́ bí olúgbogbo ti gbó oníkẹ́ẹ̀gbọ́ bí olúgbogbo ti gbó ẹni wá kí sàgẹ̀yìn aṣọ lọ́lá ọlọ́hùn ọba ọkọ yín bàbá wa Prince Adéníyì Sanwó-Olú àkàndá Elédùmarè àtàbúrò yín Àlímọ́tù Sàdíà ẹ̀sìn lókun lónìí kí yín tó ní kí yín tán ní báyìí délé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan wọ́n pè mọ́ bí ọdún báyìí láàárín orógbó wọ́n ní bọ́dún bá ti dé ní pèrègbọ́ àmọ́wọ̀ tuntun wálé ayé wọ́n pé ọdọọdún láwọn ọmọ rí yín lọ́lá ọlọ́hun ọba ọpẹ́ ikú nípa yín kékeré àìsàn burúkú nígbẹ̀yìn dé lọ́lá ọlọ́hun ọba wọ́n ní mọ́ òbí fún yín pé nínáwó bànújẹ́ lórí ọmọ lórí ọkọ lórí ẹbí ńlá ṣe lẹ́dùnmarè ọba bá a ti péjú sọdún èyí lájọṣe tẹ̀mí inú owó nínú ọmọ nínú àlàáfíà tẹ̀kú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ iṣẹ́ yìí ò ní di iṣẹ́ mọ́ yín lọ́wọ́ láṣẹ lẹ́dùnmarè mọ́dà Celestia mọ́ gbọ́ ẹ wà ní mọ̀sáré ọmọ láṣẹ lẹ́dùnmarè ọba ọmọ yóò nídìí ọmọ lọ́mọ láṣẹ lẹ́dùnmarè orí olórí oníkèrè ṣẹ́tẹ́ ṣe lọ́lá ọlọ́hun ọba wọ́n ní wí fún yín pé ẹ kú palẹ̀mọ́ ayẹyẹ tí ń bọ̀ lọ́nà ní June 27 ọdún tí a wà yìí tí ó wáyé ní California ní Amẹ́ríkà wọ́n ní yóò bá wà láyé yóò bá wà láyé yóò bá wà nínú àlàáfíà lọ́lá ọlọ́hun ọba ikú onípa rèwerèwe láṣẹ Elédùmarè àyà wọn lẹ́gbàá lákè mọ́ ń gbọ́ àyà Sanwó-Olú Adéníyì ẹ̀gbá aláké níṣẹ́lẹ̀ àwọn ọkọ̀ tẹ̀yìn gẹ́gẹ́ lé ọmọ adẹ́tí sẹ́yìn oró oko tó sẹ́tẹ́gùn mo lọ máa sẹ́tí mú mi kíkan òkò nírèsí ọmọ òyìnbá Àjíṣọlá ni wọ́n ọmọ ìkẹ́lẹ́ ojú ògùn àwọn lọ́mọ́rọ̀ mi ò pagi ọmọ́rọ̀ mi ò pọ̀pẹ́ ọmọ́rọ̀ tí pagbágúdá ni wọ́n kírun bàbá tóbi olóòmọ gẹ́gẹ́ lẹ́yìn bàbá tó bí wọn lọ́mọ wọ́n mọ̀ pé wọ́n mú rò ókè o àwọn ọlọ́mọ alákẹ́jọ́ bí ọmọ eríjogún ọlá ọba márùn níjẹ́ lórí ẹ̀gbá lákẹ́lẹ́ bàbá tó bí wọn lọ́mọ àkúrà ọba ní olówó dúró ọba ní òsílẹ̀ ọba ní alágẹ̀gbá ọba níṣẹ́lẹ̀ àwọn bàbá tó bí wọn lọ́mọ gangan àyà ọmọ alákẹ́jọ́ bí o onígẹ̀gbẹ́ láyé ojú yóò níríbi láṣẹ Elédùmarè ọba wọ́n bá wá bí yín lèrè pé ta ní kọrin ewì ìṣẹ́tẹ̀yìn àṣà kí àkéwì lèmi jẹ́ ọmọ aládé ìṣẹ̀ṣẹ̀ bọ̀mọ̀ dájú owó rẹ̀ mọ́ lèmi ṣe. wọ́n lájọ péjú ṣe tẹ̀mí nínú owó nínú ọmọ nínú àlàáfíà àtẹ̀kù tí ṣe balẹ̀ ọlọ́lá ọlọ́run wọn bá. àbúrò yín àtọkọ yín ní wí fún yín pé bó bá dìwò yá mọ́dún pé ìgbà lẹ́yìn èlé ni owó lẹ́yìn èlé ni ọmọ lẹ́yìn èlé ni láṣẹ Elédùmarè.